Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, tí ẹ ń tẹ̀lé àlàyé ọ̀rọ̀ wa bọ̀. Yoruba Nation versus Bola Ahmed Tinubu General Election 2023 ó ní ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Òye tèmi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni pé gbogbo Yoruba Nation ẹ má jẹ́ ká já kan ká mọ́ relent ká mọ́ bá ètò wa lọ. Tọ́lọ́run bá kádàrá pásìkò ti tó wàláhì Ọlọ́run ó gbà lé wa lọ́wọ́. Ṣùgbọ́n tó bá wà nínú ètò Ọlọ́run pé àsìkò Yorùbá Nation ò tíì tó, tó bá jẹ́ pé general election yìí náà bá ní, torí gbogbo ẹ̀yin tẹ́yin agitate solution lẹ́yìn náà ń wá sí ìṣòro tó wà nílẹ̀ Yorùbá, solution lẹ́yìn náà ń wà. Ọlọ́run ọba ló sì mọ ibi tí solution wà. Tí bá a ṣe ń bá a lọ yìí, tọ́lọ́run bá kún wa lọ́wọ́ lórí ọmọ fi ń da púpọ̀. Ṣùgbọ́n tọ́lọ́run bá sọ pé àsìkò rẹ̀ ò tíì tó, tó bá yẹ pé election yìí náà bá ní, tó yẹ pé Nàìjíríà sì fẹ́ continue as a nation, tó yẹ pé general election yìí fẹ́ wáyé ní 2023, tí wọ́n bá ní kọ́ ọmọ Yorùbá wa máa dìbò, àmọ́ lẹ́ni méjì tá a dìbò wa fún tó kọjá Aṣíwájú Bọ́lá Tinubu. Torí wípé nígbà tá a bá jọ máa lè, àṣà ní fi Yorùbá, àní fọmọ Yorùbá lẹ̀ ká lọ dìbò fún ọmọ Yíbò, àní fi Yorùbá lẹ̀ ká lọ dìbò fún ọmọ Haúsá, nítorí pé àwọn ẹ̀yà tá a wí yìí, àwọn náà máa gbéra wọn, wọn á máa tira wọn lẹ́yìn, wọn á sì máa gbéra wọn, wọn á máa gbéra wọn pọ̀n. Tó bá wá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ 2023 general election, tó bá yẹ pé ìbò ni ó bá wáyé, gbogbo àwa Yorùbá Nation tọ́lọ́run bá sọ pé àsìkò Yorùbá Nation ò tíì tó, kò sí option fún wa ju pé kémi àti ká dìbò fún Bọ́lá Tinubu o. Kò sí option fún wa ju pé kémi àti ká ṣàtìlẹ́yìn fún ọmọ Yorùbá. Yóò ṣe dáa ni, kò ní ṣe dáa ni, a gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún. Torí pé ẹ̀dá ò mọ sapá ni, Ọlọ́run ti pélé tó tiẹ̀ o. Ọ̀rọ̀ yẹn sì ni ká gba Ọlọ́run láàyè kó to ètò rẹ̀ lé wa lórí, kọ́lọ́ mọ́ tó ń tí ọ̀dà lé wa lórí. A tẹ̀ka, a dìbò fún ọmọ Yorùbá tí í ṣe Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n tá bá ti wá dìbò yẹn tán, a wà lọ kún fún bẹ́lọ́mù, a kún fàdúrà pé tí Ọlọ́run tí Tinubu bá dórí oyè tán, má jẹ́ ó gbàgbé ìran Yorùbá o. Tí Tinubu bá dórí oyè tán, má jẹ́ ó kó yan ìran Yorùbá kéré nínú ìṣèjọba rẹ̀, má jẹ́ ó fọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn. Tọ́ra àwọn ẹ̀yà míì náà táwọn náà ń ṣe látọjọ́ yìí, wọn ò fọwọ́ rọ́ ìran tiwọn sẹ́yìn o, wọn sì kó yan ìran wọn kéré. Wọ́n máa ṣàtìlẹ́yìn fúnra wọn. Tó bá rí bẹ́ẹ̀, àdúrà tá a máa fi kún lọ́wọ́ náà ni wípé tí Bọ́lá Tinubu bá débẹ̀, Ọlọ́run jẹ́ ó rántí ìran Yorùbá, má jẹ́ ó gbàgbé ìran Yorùbá, má jẹ́ ó kó yan ìran Yorùbá kéré, jẹ́ kí ìjọba rẹ̀ kó fẹ́fọ̀ ìran Yorùbá. Àdúrà tèmi àti tó kù tá a máa ṣe nìyẹn o. Àdúrà tó kù tá a fi ṣàtìlẹ́yìn fún Bọ́lá Tinubu nìyẹn. A bí Ọlọ́run nínú àánú rẹ̀, orílẹ̀-èdè wa Ọlọ́run fún wa láyà balẹ̀, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, Ọlọ́run má jẹ́ ó dàrú, má jẹ́ ogun ó wọbẹ̀ o, má jẹ́ ogun ó wọbẹ̀, má dẹ ìdààmú síran Yorùbá, inú ìlú kálukú wa Ọlọ́run má jẹ́ ó dàrú. A bí Ọlọ́run ọba ètò 2023, èyíkéyìí tó bá wù tó fẹ́ tò fún wa nínú ètò, èyí tó dáa ní k'Ọlọ́run jẹ́ ó jẹ́, ọlá àti tóbi ta fún Al-Qur'ani, ọlá agbára Ọlọ́run, ọlá àṣẹ tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil karim.